Ẹ kú dédé wòyí o, mo kí wa káàbọ̀ sí kíláàsì astrology níbi tí a ti ń fi èdè Yorùbá yànnàná ìmọ̀ astrology. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní òní? Lára ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni àwọn ohun tí a gbọ́dọ̀ ṣalábàápàdé nínú ìmọ̀ astrology. Èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá òhun ni ọjọ́ ìbí. Ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún òhun ni ìdádúró delay. Èyí tí ó jẹ́ ẹ̀kẹrìndínlógún ni ìdàpọ̀ ìràwọ̀ àti ìbáramu ìràwọ̀ compatibility. Èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ni kàyéfì mysterious part. Ẹlẹ́ẹ̀kejìdínlógún ni ìdára ìràwọ̀ quality. Èyí tó jẹ́ ọ̀kàndínlógún ni ẹ̀bùn ọ̀run àti ìbẹ̀rù talent and fears. Èyí tí ó jẹ́ ogún nínú ẹ̀ ni agbára ọkàn power of mind. Èyí tí ó jẹ́ ìkọkànléníogún iṣẹ́ àti owó careers and money. Èyí tí ó jẹ́ ìkejìlélógún ni ìsítí fún ìràwọ̀ horoscope. Ẹ jẹ́ kí á dúró ní orí àwọn eléyìí ná kí á wá lọ sí orí ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí à ń pè ní ìgbàgbọ́. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ohun tí a ti kọ́ sẹ́yìn. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà ni ìgbàgbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìgbàgbọ́ nínú astrology jẹ́ ohun àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ kí a tó máa kọ́ nípa ìmọ̀ astrology. Àwọn ọ̀nà tí ìgbàgbọ́ náà pín sí nìyí. Kí á nígbàgbọ́ pé ìmọ̀ astrology kò tako ẹ̀sìn kankan yálà ẹ̀sìn àtijọ́ tàbí ẹ̀sìn ìgbàlódé. Ẹlẹ́ẹ̀kejì ni kí á nígbàgbọ́ pé onímọ̀ nípa astrology wọn kì í ṣe àlùfáà, pastor tàbí babaláwo. Awòràwọ̀ ni à ń pè wọ́n bẹ́ẹ̀ a sì ń pè wọ́n ní onímọ̀ nípa ìràwọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, kí á nígbàgbọ́ pé ìmọ̀ astrology kò tako àṣà àti ìṣe ìlú kankan. Ẹlẹ́ẹ̀kẹrin, kí á nígbàgbọ́ pé ìmọ̀ astrology kò sọ ẹnikẹ́ni di ẹlẹ́bọ. Èyí tí ó ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ni kí á nígbàgbọ́ pé ìmọ̀ astrology jẹ́ ọ̀kan lára ìmọ̀ tí Olódùmarè fún àwọn ará ìṣáájú. So ẹ jẹ́ kí á dánu dúró báyìí ní òní kí á pàdé ní orí next episode ní àkọ̀tun. Ẹ bá mi share fídíò yìí kí ẹ sì bá mi like ẹ̀. Ó dàbọ̀.